Aláròyé máa wí o. Kí ẹnikẹ́ni tó gbèrò láti ṣèrú ìbò 2027 múra láti kú Charlie Boy. Àgbà ọkùnrin olórin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tún máa ń sọ̀rọ̀ tako àwọn nǹkan tí kò tọ́ àti ìjọba tí kò dáa Charles Chukwuemeka Oputa táwọn èèyàn mọ̀ sí Charlie Boy tàbí Area Father ti kìlọ̀ fáwọn olóṣèlú tí wọ́n gbèrò láti ṣe màgòmágó pẹ̀lú èsì ìbò ọdún 2027. Ó ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn kò ní lérò ohun tí yóò tẹ̀yìn rẹ̀ yọ fún wọn. Lásìkò tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọkùnrin kan tó ń ṣètò orí ayélujára ìyún Rudolph Okonkwo ni ọkùnrin ẹni ọdún márùndínlọ́gọ́rin tó dàbí ọ̀dọ́ yìí ti sọ wípé ṣe èrú ìbò kí o kú ní ọ̀rọ̀ àkọmọ̀nà ìbò ọdún 2027 máa jẹ́. Ó ní àsìkò ìyípadà rere táwọn ọmọ Nàìjíríà máa mọ nǹkan tí wọ́n fẹ́ ní ìbò ọdún 2027 máa jẹ́. Kí ẹnikẹ́ni tó bá fẹ́ yí ìbò gbà wípé òun ti ṣetán láti kú. Ṣe èrú ìbò kí o kú dànù ni nǹkan tó ń bọ̀ lọ́dún 2026 máa jẹ́. Káwọn ọmọ Nàìjíríà pa èrò pọ̀ bóyá àwọn fẹ́ máa bá a lọ báyìí ni àbí láti ṣokùnfà àyípadà lórílẹ̀‐èdè yìí. Ọkùnrin awíkoko olójú ọlọ́rọ̀ tí kì í bẹ̀rù ìjọba yìí sọ wípé tí wọ́n bá máa yí bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè yìí padà àfi kí wọ́n ṣètò ìdìbò tó lẹ́sẹ̀ nílẹ̀ tí kò ní bójúbójú nínú tí yóò sì fáwọn èèyàn lọ́kàn balẹ̀ wípé ìbò àwọn kò ṣòfò. Òpútà ní ọ̀nà àbáyọ sí ìjọba búburú lórílẹ̀‐èdè yìí lè wáyé lọ́nà kan ṣoṣo. Ìyẹn náà nígbà tá a bá rí pàtàkì ìbò tá a dì tí wọn kò dábàrú rẹ̀. Nǹkan tó yẹ kókó wá báyìí ni bí ìbò tá a dì yóò ṣe yọ tí wọn kò ní tọwọ́ bọ̀ ọ́ lọ́dún 2027. Ó ní lọ́dún 2027 nǹkan tí mo rí ni wípé ẹni bá ṣèrú ìbò máa kú dànù. Ó tó gẹ́ àwọn tí kò dá láàrin wa kò lè máa ṣáájú àwọn tó dáa jù nínú wa. Nǹkan burúkú ni láti jẹ́ kí irú ètò báyìí tẹ̀síwájú. Nígbà tó ń sọ̀rọ̀ nǹkan tó ju ọkùnrin tó dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú African Action Congress AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore rí lọ́wọ́ àwọn agbófinró Nàìjíríà. Charlie Boy ní kò sẹ́ni tó máa sọ òótọ́ táwọn ìjọba wa kì í fẹ́ gbọ́ tó máa nísinmi lọ́dọ̀ wọn. Ó kan sára sí ọkùnrin ajìjàgbara tó máa ń dìde tako ìwà ìyanijẹ yìí fún ìwà akin rẹ̀ pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ tako ìjọba búburú lórílẹ̀‐èdè yìí. Ó wá ké sáwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà láti dìde fún Sowore lọ́wọ́ kí wọ́n lè gba ilẹ̀ Nàìjíríà sílẹ̀. Ẹnikẹ́ni tó bá ń ṣerú nǹkan tí Sowore ń ṣe yìí àfi kó wà ní ìgbáradì nígbà gbogbo nítorí wọ́n á máa wá fi páńpẹ́ ọba gbé e ni. Ìjọba tí ẹnikẹ́ni kò lè yẹ̀ lọ́wọ́ wò ló wà níta báyìí. Kò rọrùn láti máa sòótọ́ ọ̀rọ̀ fáwọn aláṣẹ. A nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tirẹ̀ ní Nàìjíríà. Nǹkan tí mo máa ń sọ ní gbogbo ìgbà ni wípé ọwọ́ àwa ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni ìgbàlà ilẹ̀ Nàìjíríà wà. Charlie Boy tó tún sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tuntun tíjọba ìpínlẹ̀ Èkó gbé láti yí ibùdókọ̀ tí wọ́n fi sọrí rẹ̀ ìyẹn Charlie Boy bus stop ní Bariga di ti ọkùnrin olórin hip hop ni Ọlámídé Bàdó. Sọ wípé ọ̀rọ̀ rádaràda tí wọ́n fẹ́ fi da nǹkan rú mọ́ àwọn aráàlú lọ́wọ́ tí wọn kò ní fi lè mójútó nǹkan tó ṣe pàtàkì ni. Ó ní nǹkan tó jẹ òun lógún jù báyìí ní ọ̀nà láti dóòlà ogúnlọ́gọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n ń bá ebi sùn lójoojúmọ́ nítorí bí wọn kò ṣe rówó ra oúnjẹ gidi jẹ.